ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. الحمد لله رب العالمين والصلاة والسلام على خير البرية سيدنا محمد الأمين وعلى آله وصحابته الغر الميامين ومن اهتدى بهديهم واقتفى أثرهم إلى يوم الدين. أما بعد أقبلني فولو ọba gbogbo àgbáláyé ọba tó ṣẹ̀dá wa tó sì fi wá mọ̀nà lọ sí ẹ̀sìn Islam. Ọlọ́run ọba kó ṣe wá ní aṣẹ̀sìnkú ká wá gùn lẹ́mìí nídìí Islam yìí. Gbogbo ohun tí a ṣe tí a fi rí ìyọ́nú Ọlọ́run látara ìjọsìn Ọlọ́run kó ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. Atọ́ kí àti gẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì tí Ọlọ́run ọba ṣe ní aṣáájú gbogbo ẹ̀dá pátápátá. Òun náà ni Ọlọ́run ọba gbé ìsìláàmù fún wípé kó fi jẹ́ iṣẹ́ fún gbogbo àgbáláyé. Ó sì jẹ́ iṣẹ́ yìí láìjẹ́dé ògóńgó tí òfin kankan fi ráàrin nínú iṣẹ́ tí Ọlọ́run ọba rán. Ọlọ́run ọba kó wá ṣàwa náà lẹ́ni tí ó máa tẹ̀lé ìsúnà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí alìkìyàmọ̀ tí ó fi dé. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam àti gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá fún láǹfààní àti lè máa wò wá ní ojú amóhùnmáwòrán wa Sunna TV níbi tí a ti ń kọ́ ẹ̀kọ́ tó péye nípa Islam. Ètò wa tí a mọ́ mú wá fún yín nípa pé bóò ni ìlú ṣe ń lọ láti ẹnu àwọn àgbààgbà àfà lọ́dọ̀ wa ní ìlú Benin ní. Ìkànnà àwọn àfà tí ìjókòó wa tòní tí ó papọ̀ náà ni àfà wa Muhammad Bashir. Ẹ ti sábà wọ́n ti wá sí ètò wa tí a ti jọ jomi tó lọ́rọ̀ nípa ọ̀rọ̀ aṣọ̀dún àní ṣọ̀dún báwo la ṣe ń ṣe nínú Islam. Lónìí n tí àwa tí wọ́n fẹ́ jọ sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni pé tá a bá ṣọdún tán lẹ́yìn ọdún bóò ni mùsùlùmí ń láti ṣe. Nítorí wípé wọ́n ti ṣe lálàyé fún wa wípé ọdún ẹ̀sìn lòun náà. Ẹ̀yìn ọdún tá a fi máa wá pàdé ọdún míì, ìgbésẹ̀ wo ni mùsùlùmí láti gbé àti ìwà wo láti bá ní ọ̀wọ̀ mùsùlùmí tí ó fi lè já sí wípé yóò fi ráǹfààní ọdún tí a ṣe wá lọ. Ẹni tí èmi àti wọ́n fẹ́ jọ sọ̀rọ̀ nípa rẹ̀ ní ònínú kí Ọlọ́run ọba kí kó jẹ́ kí gbogbo èyí tí à ń wí yìí náà Ọlọ́run jẹ́ ó wúlò fún àwa aráalé, kó wúlò fún àwa mùsùlùmí, kó jẹ́ kí gbogbo àkíyèsí àti ìtají tí wọ́n bá wa sọ nípa rẹ̀ lónìí Ọlọ́run jẹ́ kí a lè mú lò títí lọ láíláí. Ǹjẹ́ ustaz wa ẹ bá wa kí àwọn aráalé.
A kí ra wa nílé toko lọ́kùnrin lóbìnrin ní ọmọdé lágbàlagbà ní aláìdáni kankan sí gbogbo àtọ́lọ́run fún àǹfààní tí a ń bẹ ẹni tí ń wò wá ọlọ́run ọba dẹ́dà mọ́sà sáìnì kọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore o. Pàtàkì jùlọ àwọn onísàbàbí ètò eléyìí já sí pé wọ́n dáwọ́ wọn sí wọ́n fi ń ṣe títọ́ ọlọ́run ọba ẹlòmínà bá ń ṣe nínú ọ̀dọ̀ ẹlòmínà ni kódà ẹlòmínà jù wọ́n lọ ṣùgbọ́n tó já sí pé ohun tí ń ṣe ti ẹ̀sìn báyìí ọlọ́run tí pé kí ọkàn rẹ̀ ó sì payá lọ sí ibi bẹ̀yẹn ọlọ́run ọba tó sẹ́yìn báyìí ẹni máa padà sí ibò ọláyìn orogún ọlọ́run ọba gbogbo àwọn ẹni tí wọ́n ń jowó owó eléyìí náà ọba tí ń rán ní ṣe ọlọ́run mọ́sà fún wa ní àrísìkí bẹ́ẹ̀ mọ́sà pẹ̀lú wa gbogbo àfà tí a náfàní láti kín owó ètò yìí báyìí lẹ́yìn tá ń wá tá ń pẹ̀lú àwọn dókítọ̀rù wa ní máa padà sí ibò dókítọ̀rù Abdulrahim ọlọ́run bá mójútó yín o ọlọ́run bá dúró tì yín ọlọ́run nípa lẹ́yìn yín o eléyìí tí ẹ ń ṣe yìí ó jọni lójú púpọ̀ ọlọ́run mọ́sá jẹjá rẹ ọlọ́run mọ́sá pẹ̀lú yín jùbá yìí lọ ọlọ́run ìtòbí ọlọ́run àti ilé àtúná yín ọlọ́run jẹ́ ọmọ rójú ọlọ́run jẹ́ ọmọ aráyé o lẹ́ẹ̀kan sí gbogbo ilé tó kọ pé gbólóhùn ọlá gbólóhùn àlàáfíà gbólóhùn ráyéráyé tí ó máa ṣẹ́kù pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Sheikh Muhammad Bashir, gẹ́gẹ́ bí ẹ ti ṣe lálàyé fún wa nínú emission wa tó wá lọ nípa ọdún àti pàtàkì rẹ̀ nínú Islam. Ìpàdé wa pẹ̀lú yín lónìí ni wípé à ń fẹ́ kí a jọ tọ́ àwọn èèyàn sí ọ̀nà nípa pé tá a bá ṣọdún tán kí la láti ṣe lẹ́yìn ọdún. Ìwà wo la láti bá lọ́wọ́ Mùsùlùmí torí pé a ti ṣe lálàyé wípé ọdún rẹ̀ o ẹ̀yìn ìjọsìn kan ló wá pàtàkì jùlọ Idul Fitri tó já sí pé òun wá lẹ́yìn Ramadan náà ní àyè ìjọsìn ńlá ni àwa aṣọdún fi sọ pé a ṣe àjọyọ̀ wípé a tẹ̀ rí ìjọsìn ńlá yìí ṣe tó lẹ́yìn ọdún àwẹ̀ kí ni Mùsùlùmí láti ṣe àkọ́kọ́ lójọ́ ọdún náà ǹjẹ́ àgbà Mùsùlùmí láyè wípé kó tún ṣe ìbádà ká sọ pé níjọ́ ọdún ǹjẹ́ Mùsùlùmí lè gbàwẹ̀ níjọ́ ọdún kí ló fà á tí ò fi lè gbàwẹ̀ níjọ́ ọdún ẹ bá wa ṣàlàyé ẹ̀ fáwọn jàmá tó tá a bá ti wá aṣọdún tán kí ló kàn fún Mùsùlùmí. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Muhammad bin Abdullahi wa alihi wa sahbihi wa wala. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba alékeọlá bá olórí ọ̀fẹ́ tó sẹ́mi wá di ọjọ́ títẹ̀ ní wádìí àkíkò tí a ń bẹnu rẹ̀ yìí àtọrọ kí àtìgẹ̀ tó pọ̀ fún àwòkọ́ṣe wa àgbà ohun olùkọ́ àgbà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bẹ́ẹ̀ kẹ́ Ànábì wa Muhammad àwọn sọ̀hábà àwọn aráalé wọn àti gbọ́n wọn tán ní lórí agbọ́nrin wọn lọ́díjọ́ ẹ̀san àwa náà mọ́sàjọ́jà rẹ̀ ọlọ́run sájà mọ́ bẹ́nu wọn o wọ́n jẹ́ àárín lọ́tọ̀ wọ́n jẹ́ kí súnà Ànábì wa Muhammad wọ́n lọ́tọ̀ o ọlá inú ogun ọlọ́run lájẹ́ kí wọ́n sọ ọlọ́run. Lábẹ́ ìbéèrè àwọn dókítà jazakumullahu khairan lè pé ọdún a máa wáyé lẹ́yìn ihun tá ń pè ní ìjọsìn ẹ̀rí bẹ́ẹ̀ sì ni ọdún lálá méjì ni Mùsùlùmí ní kọ́kọ́ ń bẹ̀ ní ọdún léyá èkejì ní ọdún àwẹ̀ léyìí tá sọ̀kalẹ̀ rẹ̀ yìí bí ọdún bá ti wá dé ọjọ́ ọdún ọjọ́ àyájọ́ ni ọjọ́ ìyá ara ni ọjọ́ ìdùnnú ni ọjọ́ tí àtilé àtàlejò ní láti mọ̀ pé a sì ń sọdún níbi ìmọ̀so okùn ara ẹni pọ̀ ìmọ̀so okùn ọmọ ìyá pọ̀ ìmọ̀síra ẹni ní àbẹ̀wò ẹ̀rí ìmọ̀ ṣe dáadáa sí ẹni kejì ẹni ẹ̀rí ìmọ̀ fọ ọmọ ìyá rẹ̀ mọ́ra ìmọ̀ kó wọn mọ́ra láti pé kí ni o láti lè fi mọ̀ dúpẹ́ Ọlọ́run bàbá tí ó sẹ́mi wa kò wá dijọ́ òun ẹ̀rí ọjọ́ ìwá ní Ọlọ́run ò fún wa láǹfààní pé kí á gbàwẹ̀ nínú rẹ̀ ẹ̀rí gbogbo àwọn ọjọ́ ayé ọjọ́ tí ó sílẹ̀ ní tí Mùsùlùmí lè máa wá láti pé kí ni kó fi súnmọ́ Ọlọ́run ọba rẹ̀ kó máa gbàwẹ̀ nínú rẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn wa yìí ẹ̀sìn tí ó ní òfin ni ẹ̀rí ẹ̀sìn Islam kìí ṣẹ̀sìn tí à ń fi ọgbọ́n erí fi rọ
ìyẹn ọmọ sí pọ̀lú lákàyè gbogbo bó bá ṣe bá mú àti kò bá mú ó sàmọ̀ ṣiṣẹ́ ó sàmọ̀ wà lọ rárá a máa ń jọ́sìn fọ́lọ́wọ̀n ọba a máa ń sin ọlọ́wọ̀n ọba dédé bọ́lọ́wọ̀n ọba bá ṣe fẹ́ àti bó bá ìjúwọ̀ ẹ̀ fún wa ni ẹ̀rí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá jẹ́ ó yé wa pé àwọn ọjọ́ ọdún àgbaniláyè pé kí a máa gbàwẹ̀ nínú rẹ̀ torí ọjọ́ kí ni ọjọ́ ọdún la pé ẹ̀rí ó yẹ kí a lè máa rí ìyá ara àlàáfíà láti máa bẹ pẹ̀lú wa ìdùnnú láti máa bẹ pẹ̀lú wa ẹ̀rí so a máa jẹun láàrin ara wa a máa lè bẹ̀rẹ̀ ara wò ẹ̀rí a máa fúnra wa lóúnjẹ so a gbọ́dọ̀ gbàwẹ̀ níjọ́ ọdún gẹ́gẹ́ bó ṣe bá ìlànà Ànábì wa Muhammad wá ẹ̀rí a ní gbàwẹ̀ níjọ́ ọdún bàbá tí wàá gbàwẹ̀ níjọ́ ọdún lẹ́yìn àwọn ọjọ́ ọdún ẹ̀rí ọdún méjì tá ní òun tí ń ṣe Indil Fitri àti Indil Adha ọdún ìdúnran àti ọdún àwẹ̀ àwọn ọjọ́ méjì náà ní náfàní àti pé kí a máa gbàwẹ̀ ẹ̀rí ṣùgbọ́n àwọn ọjọ́ tó kù nínú ọjọ́ ayé wa tàbá ti náfàní ẹ̀rí a máa gbàwẹ̀ ń bẹ̀ a sì máa tunu nínú àwọn ọjọ́ míì ẹ̀rí gẹ́gẹ́ bó ṣe wà ní súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí gba Ànábì wa Muhammad máa pọ̀ láwẹ̀ láwọn ndjd ẹ̀rí bákan náà tó ní àwọn àwẹ̀ tá ń gbà láwọn àyàmìlú bèèd ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ léyìí lára súnà Ànábì wa Muhammad ni so gbọ́n tó bá fẹ́ jọ́sìn yóò jọ́sìn náà lérí ìlànà tánàbí Muhammad lálẹ́ fún wa kò ní jásí pé lérí ìfẹ́nu títí ẹ̀ so àgbà wa láì ká máa jẹun ká máa gbàwẹ̀ níjọ́ ọdún òun wá ní tá a bá wá sọdún bùṣe ẹ̀rí a mọ̀ rí pé lẹ́yìn ọdún ọjọ́ tún wà lẹ̀ ẹ̀rí àmọ́ àfojúsùn mùsùlùmí òdodo mùsùlùmí tí ó bẹ̀wọ̀ Ọlọ́run ọba rẹ̀ tó ń pa òfin Ọlọ́run ọba rẹ̀ mọ́ tí ń wojú rẹ̀ Ọlọ́run ọba rẹ̀ ni pé ẹ̀rí ó gbọ́dọ̀ yẹ kó mọ̀ wà lábàsírọ̀ ẹ̀rí kó mọ̀ wà lórí ìmọ́lẹ̀ ń pé kí ni Ọlọ́run ọba mi ń béèrè lọ́dọ̀ mi ẹ̀rí báwo la Ànábì Muhammad ṣe júwe àǹkan wọ̀nyí fún mi bó ṣe yẹ kí mùsùlùmí ó wà ní. so tá a bá ti gbàwẹ̀ a bá ti sọdún bùṣe tá a gbàwẹ̀ bùṣe tá a sọdún lẹ́yìn rẹ̀ ẹ̀rí kọ́kọ́ nu tó mọ jẹ́ àfojúsùn wa tó yẹ ká máa ní ni pé àwẹ̀ tá a sọ̀kalẹ̀ nínú rẹ̀ yìí àwẹ̀ tá a gbà bùṣe yìí ẹ̀rí ìjọsìn tí mo ṣe yìí gẹ́gẹ́ bí ẹni tó lọ ọmọ tó lọ ní ìprófù mi tó lọ devoir tó lọ examen ọmọ tó lọ examen tó bá kọkọ pé ìbùṣe tó bá ṣiṣẹ́ tó bá rí pọ́ńdà àwọn kẹ̀sí òun bùṣe nínú ẹ̀tọ́ ẹ̀rí àti ọ̀rọ̀ yàn tó wà lórí ẹni pé kí ni ó yẹ kó ka kọ̀pí ọ̀hún kó revise ẹ̀ kó tó di pé ó submit ẹ̀ yóò gbójú ń gbó da mo ti parí devoir ẹ̀rí ó yẹ kó tún kà bóyá ó lè ṣe rẹ̀ bóyá ó lè kù síbì kan bóyá ó lè rí kọ̀ọ̀ṣe kan ẹ̀rí nǹkan tó tún fi kún wọn tó fi ṣe déédéé ẹ̀rí so láti ibi bẹ̀yẹn lọ́sẹ̀ òfin wọn gbé kalẹ̀ pé tíyàn bá parí ọdún bùṣe èyí tó yẹ kó kàn ní ọ̀rọ̀ yàn pàápàá tí ó jẹ́ nǹkan tí ó mọ̀ mú lẹ́mìí rẹ̀ ẹ̀rí tó jẹ́ àfojúsùn rẹ̀ ni pé iṣẹ́ tí mo sọ̀kalẹ̀ nínú rẹ̀ yìí báwo mo ṣe ṣe sí níbo ló kù sí ẹ̀rí ṣé mo ṣe ó dá ṣé mo ṣe ó jó tàwọn ẹni ìṣáájú ṣé mo ṣe bẹ́ẹ̀ ṣe bí léèrè mo ṣe ṣe àbí mo ṣe wò fẹ́ nú mi mo ṣe ṣe ẹ̀rí yóò mọ̀ bí ẹ̀ léèrè yóò sì máa pẹ̀lú rẹ̀ kẹ́nẹ́ pé yóò mọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá rẹ̀ ń pé Ọlọ́run rọ́bà láti àkọ́bá mi náà Ọlọ́run gba sẹ́yìn lọ́wọ́ mi ẹ̀rí àfojúsùn àwọn ẹni gidi nìyẹn nítorí pé kí Ọlọ́run bá dẹ́gbà. ẹ̀wọ́n ni mo dá ìdó jẹ́ sí pé tí a bá kọ́kọ́ fẹ́ mú un bẹ̀ lẹ́yìn ìgbà bá ṣọdún tán a ní láti ṣe bí láǹṣẹ́ tá a ṣe nínú ìbádà nínú ìjọsìn tó ìyẹn jẹ́ wà ní sáìdì kan sáìdì kejì ni wípé aláti máa bẹ Ọlọ́run wípé ń tá a ṣe o ìyẹn Ọlọ́run bá ṣe tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa tó nísìnyí ibi tá a kọ́kọ́ mẹ́nu bà náà ni wípé ìtẹ́wọ́gbaṣẹ́ májẹ̀mú ò ní Ọlọ́run bá fi máa ń tẹ́wọ́gbaṣẹ́ lọ́wọ́ ẹni. ẹ ṣeun jazakumullahu khair mal doctor ẹ̀rí lára àwọn májẹ̀mú tọ́lọ́run máa fi ń tẹ́wọ́gbaṣẹ́ ọ̀dọ̀ ẹrúsìn rẹ̀ ni pé kọ́kọ́ ń bẹ̀ kọ́lọ́run kí ẹrúsìn òun tó ṣiṣẹ́ fọ́lọ́run ọba kó ṣiṣẹ́ òun fọ́lọ́run ọba khalisan li wajhi kó ṣiṣẹ́ òun lẹ́gbẹ́ tó jásí pé ìfi ń wá ojú rẹ̀ Ọlọ́run ọba nìkan ọba dẹ́dà tí ò fi wojú rẹ̀ lòmíràn lẹ́yìn rẹ̀ ni pé iṣẹ́ òun ó ṣe ó kọ́nsántì ẹ̀ fọ́lọ́run ọba nìkan nípa Ọlọ́run ọba mi ló nílé yìí mi ìsílẹ̀ tí fi bùkátà sí nǹkan ẹnìkan ń pé kán lè kí mi pé mo sì nǹkan báyìí mi ìṣẹ́lẹ̀ tó jásí pé kí ni àkílágbáyà rẹ̀ rí pé èmi mo ṣe ẹ̀rí mi ìṣe nítorí gbogbo àwọn sábàbí yòówù tí yẹn lè ti torí ẹ̀ mo fi ṣiṣẹ́ lẹ́yìn pé
kó lè ṣe fọ́lọ́wọ́n ọba rẹ̀ nìkan tó dáhùn nìkan ló ń fi ṣe ẹ̀rí àwọn kọ́ni mọ́jẹ̀mú ni ẹ̀ yakuna khalisan liwajhi Allahi subhanahu ẹlẹ́kejì ń bẹ̀ iṣẹ́ tá a ṣe yìí báyìí tí ó fi náà tẹ́wọ́ gbà ó yẹ kí a ṣe ní déédéé bá a ṣe rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe àbí bá ànábì wa Muhammad ṣe júwe rẹ̀ fún wa kó ní mùtábà àánú pé kí ni ó tọ́ ìlànà ànábì wa Muhammad lọ ẹ̀rí báwọn mọ́jẹ̀mú méjì yìí bá ń bẹ lára iṣẹ́ tí a ṣe iṣẹ́ òun ní ìhun tá à ń pè ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀. Ọlọ́run kó ṣe gbogbo ìta ṣe níṣẹ́ Ọlọ́run kó ṣe ní àtẹ́wọ́gbà. Allahumma amin ya rabbal. Allahumma amin ya rabbal. Nísìnyí àwọn kan àparí àwẹ̀ báyìí tó sì já sí pé lẹ́yìn ìgbà tá a parí àwẹ̀ kọ́dà nínú àwẹ̀ náà gan láti ń sọ pé ẹ ti káfọ́ ọdún ni ẹnìkan ọmọ mo wí ṣe láì já sí pé ẹnìkan tí ẹ̀ sì béèrè lọ́wọ́ rẹ̀ ó ṣe jáde síta bó ni wọ́n wà láti kíní báyìí ẹmọ bí táwa wà ní mọ́sáàsì láwà láti ṣe nínú àpẹẹrẹ pẹ́ṣẹ́ ni ẹni ni Allahu Akbar. ó jẹ́ iṣẹ́ tọ́lọ́run fẹ́ tẹ́wọ́ gbà. Allahu Akbar. Dr. Ọlọ́run bá sàn yín ní ẹ̀san olóore ẹ̀rí lára àwọn nǹkan tí wọ́n ba iṣẹ́ jẹ́ kọ́kọ́ nu tẹ ẹmẹ́nu bá wọn òun náà ni electiror ẹ̀rí kí a máa ní ẹ̀mí pé eléyìí tó ń ṣe yìí kò sẹ́ni ó lè ṣe owó rẹ̀ níṣẹ́ ẹ̀rí eléyìí tí mo ṣe yìí iṣẹ́ tó mọ̀ tóbi ní o ẹ̀rí èṣù ní máa lò ní lọ́nà ní máa lò ní máa lànà kalẹ̀ fún ni wọ́n fi ń ṣe wọ́n fi ń tọ̀ ọ̀nà báyìí ẹ̀rí gbogbo àtẹ́wọ́ bá ti rí ẹ̀ pé iṣẹ́ tí mo ṣe yìí ó pọ̀ iṣẹ́ tí mo ṣe yìí báyìí Ọlọ́run láti tẹ́wọ́ gbà náà ni kò mọ̀ sẹ́ni tó lè ṣe owó rẹ̀ kò rọrùn yọ mẹ́wàá nínú kinní kan ẹ̀rí mọ́ṣáláṣí à ń kírun láàárọ̀ à ń kírun lọ́sàn à ń kírun à ń kí tàwájú àdéyàká kan pọ̀ ẹ̀rí mú ta Kùránì mo ṣe owó rẹ̀ ẹ̀rí wọ́n ti mú ní ẹ̀rí eléyìí wọ́n ti wọnú mọ́nù alukọ́njẹ́ oyè wọ́n ní wala tamnun tastakthir ẹ̀rí ṣẹ́rí gbólóhùn yìí lásán ayé alukọ́wá ní ibà yìí lásán tí ń bẹnu sọ́dún Mudaththir ó ti pa gbogbo sẹ́tẹ́nì yẹn ṣe ó ti parẹ́ ẹ̀rí torí alukọ́njẹ́ oyè wa pé ne surestimez jamais vos actes ní pé ká máa ó máa wò pé iṣẹ́ tá a ṣe yìí báyìí iṣẹ́ tá a ṣe mo ṣe dé iṣẹ́ yìí ó máa tóbi ó pọ̀ o ẹ̀rí títóbi iṣẹ́ kọ́ lọ́lọ́run fẹ́ wò ẹ̀rí pípọ̀ iṣẹ́ kọ́ lọ́lọ́run béèrè lọ́dọ̀ wa ẹ̀rí bákan náà àníyàn tí a fi ṣe iṣẹ́ àdìọ́kàn wa fi ṣe iṣẹ́ ìhun gangan ló tẹ́hun tọ́lọ́run bá bùkátà sí léyìí tó túmọ̀ sí pé gbogbo bí ṣe lè mọ níwọ̀nba díẹ̀ tó bá náà di ọkàn dáadáa ẹ̀rí tó bá má ọlọ́run ọba ò náà tẹ́wọ́ gba ìjọsẹ́ tó pọ̀ tí ìhun tá à ń pè ní mọ́nu wọnú rẹ̀ lọ kí ìjọra ẹni lójú bá wọnú iṣẹ́ ìmọ̀ dasẹ́ wúyẹnyẹn ni àwa gbàgbé ni ẹ̀rí pé ká tún ṣiṣẹ́ fọlọ́run ọba ẹni tá a ṣiṣẹ́ fún ibà yìí ń tẹ̀sí nínú ètò ayé tiwa ló pọ̀ ṣe owó ojú ara pé aṣọ fọlọ́run ọba ni àbí owó etí nígbà à ń gbọ́ ohun tí ẹnìkejì wa ń sọ ṣé owó rẹ̀ lábẹ́ sọ fọlọ́run ọba níbi iṣẹ́ tá a ṣe ni. àbí ọ̀sìjẹ́ni tá a mílíọ̀nù kì í tá a mílíọ̀nù lẹ́yìn báyìí ẹ̀rí àbí agbé apá wa agbá ṣe gbé ọlọ́run gbé ṣèṣáyé apá fún wa ẹ̀rí àbí èwo náà dúpẹ́ ẹ̀ gan kò sí kankan tá a dúpẹ́ orí ọlọ́run ọba ẹ̀rí òun ló fà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé ẹrú sí ọlọ́run ọba yóò sì máa ṣiṣẹ́ lẹ́ni tó já sí pé yóò máa fi wojú rẹ̀ ọlọ́run ọba débi pé kí yóò máa fi orí ara rẹ̀ fi gbólẹ̀ fọlọ́run ọba yajuru wajhahu ẹ̀rí yóò máa fọ eré ara rẹ̀ fi gbólẹ̀ báyìí fọlọ́run ọba ṣe tó já sí pé kí ni o tó já sí pé wá déwájú ọlọ́run ọba lálùkìyàmà la hakirahu rabbuh ọlọ́run bàbá ẹ̀dẹ̀ dáwọ́ padà mú iṣẹ́ yẹn iṣẹ́ wo la ṣe fún mi ó sì hàn kàn àwọn ṣe tó jù báyìí lọ ẹ̀rí ọlọ́run ó tún kó yán kéré iṣẹ́ tí ẹrú sí ní pé kò sí iṣẹ́ tá a lè ṣe fọlọ́run bàbá dẹ́dà tá a fi lè mọ̀ọ́re tá a fi lè sanwó ìmọ̀ jẹ́ ẹrú ìmọ̀ bẹ wa tá à ń bẹ láyé ẹ̀rí a lè fi sanwó rẹ̀ fọlọ́run ọba a lè san ẹ̀rí a lè san ní pé kí ni o gbogbo ọ̀jọ̀lọ́ gbogbo iṣẹ́ tábà ṣe ká má jẹ́ kí n dá ń pè ní mọ́nù owó ọdún rẹ̀ ìjọra ní lójú kò gbọ́dọ̀ bà iṣẹ́ ọwọ́ wa jẹ́ o ẹ̀rí ìjọra ní lójú kò gbọ́dọ̀ da iṣẹ́ wa wò ó ṣe kókó gidi nínú ìsẹ̀mí mùsùlùmí ẹ̀rí bẹ́ẹ̀ sì ni mùsùlùmí sì ní gbogbo wa tábà máa wò àgbàdo máa wò lẹ́ni tí mo fi fara jọ àwọn ẹlẹ́sìn kejì ẹ̀rí àwọn ẹlẹ́sìn kejì níṣẹ́ púpọ̀ àwọn òfin tá a gbélẹ̀ yìí báyìí níṣẹ́ kò sínú ẹ̀sìn wọn
bí yàn bá dé bó bá ṣẹ̀sìn ibi tó wò ó lè pariwo ara ẹ̀ lọ ẹni tó bá wò ó lè ròyìn ẹ̀ fún ó lè wojọ́ fọ́tún ó lè wojọ́ fọ́tún sí lẹ́yìn nǹkan tó ṣe kò bẹ̀ sí tiwọn jẹ́ ọ̀dọ̀ tiwọn ẹ̀rí àmọ́ àwọn mùsùlùmí Ọlọ́run fún ọ nígbàláyé eléyẹn ìgbàláyé táwa gbà ní pé kí ni gbogbo ṣẹ́ tó bá ṣe kí yàn ṣe ní pamọ́ ni ẹ̀rí kó sì ṣe lẹ́ni tí fi ń wojú Ọlọ́run ọba rẹ̀ ó wá pọ̀ ní o ó kéré ní o Ọlọ́run ọba ló ní àtẹ́wọ́gbà rẹ̀ Ọlọ́run kó gbalẹ̀ ìjọsìn fún yàn. tó sọ́ọ̀sì Ọlọ́run kó wá san lẹ́san rẹ̀ fún abala tí ẹmẹ́nu bá ní Ọlọ́run kó dúró tì wá kó túbọ̀ fún wa ní àgbọ́yé ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ ìyá wa ló ti lọ múra lọ́dún yìí kí wọ́n tó kó lé múra ọdún ní láti covid ìjà lọ múra lọ́dún ní gbà ọ̀pọ̀lọpọ̀ lọ sí múra yẹn tá a bá ti wá lọ bẹ́ẹ̀ wọ́n ti sọ fún ọ wípé ní bá kí 100 kan nínú Káàbà 100 kan ló jẹ́ kan gbà wò a wà á ṣí wípé adé aṣọ pé ní ti ṣe báyìí nínú múra lónìí a máa wá fi múra fi rojọ́ ṣé múra yẹn ṣó lẹ́sẹ̀lẹ̀ lọ́jọ́ náà. Wallahi jazakumullahu khair ṣé ẹlòmíràn níbi iṣẹ́ rẹ̀ tó ṣe bí tó ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ni Ọlọ́run ti kọ́lẹ̀ pé iṣẹ́ rẹ̀ ò dátẹ́wọ́gbà láti ibi bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀rì torí àníyàn tó ti dàfi wọnú sẹ́wọ̀n ẹ̀rì gbogbo àwọn tí ń lọ múra lọ́pọ̀lọpọ̀ ọgbà lóde òní lọ́dọ̀ wa Ọlọ́run bá mọ́sàájújà rẹ̀ Ọlọ́run má dáṣẹ́ wa lù wá láyà má pé ọ̀ràn wa ń sẹ́ ẹ̀rì àníyàn nǹkan pè ní ikhlas fọ́lọ́run ọba níbi iṣẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ ọdún wọn sẹ́ ó ti bàjẹ́ àníyàn òun ti dàrú láti ilé kó tó gbéra ni ẹ̀rí láti ilé kó tó gbéra ni sẹ́yìn ti bàjẹ́ ṣùgbọ́n òun gangan lára fúnra ọmọ ẹ̀rí ló kàn gbọ́ dáa ó múra wọ̀ ni wàláhì tàláhì ó kàn lọ yọ ó lọ yá ìkábà ni àbí ó lọ kọ̀m̀plẹ̀tì àwọn effective tí wọ́n lọ sọ́wọ́ ọlọ́kùn wọn ní pé ó da àwọn náà sàkún wọn àṣẹ ó múra ṣùgbọ́n gbogbo ohun tí ń ṣe ó múra gangan ẹ̀sán olóore bẹ̀yẹn sẹ́ kò sí nǹkan tí ń jẹ́ títí ẹ̀ wàláhì tàláhì torí kò sí nǹkan tí ìrẹsì fọ́lọ́run ọba tó wá gbéra ńlé tó ti ṣe pariwo ẹ̀rí láwọn iṣẹ́ tó jẹ́ pé àwọn ẹni àná ń ṣe wọ́n sì ń bẹ Ọlọ́run ọba pé Ọlọ́run yóò mọ̀ paramọ́ pẹ̀lú rẹ̀ gẹ̀ yóò mọ̀ paramọ́ pẹ̀lú rẹ̀ pé kí ni o níbi pé bóyá òun ǹjẹ́ iṣẹ́ yìí yóò sì tó òun ní point tí yóò sì elevate degree tó òun ṣé inú ọjọ́ Ọlọ́run ọba ẹ̀rí yóò mọ̀ paramọ́ lára rẹ̀ yóò mọ̀ paramọ́ kò ní jẹ́ kí kó mọ̀ hàn sí ọmọ aráyé ẹ̀rí nítorí pé kí ni ohun tó ń sin kó mọ̀ bá jọ ń pé òun sì ń fira tòun ràn ẹ̀rí ṣùgbọ́n òdòdó ní ṣiṣẹ́ kọ̀ǹtrẹ́ ni ẹ̀rí ihun tá ń pè ní ostentation yẹn òun ní ń gba wájú ẹ̀rí kárí mi iṣẹ́ òun ní ń gba wájú níbi iṣẹ́ wa kó tó dín gbé àpòsí art iṣẹ́ náà gangan gbogbo àwọn nǹkan wọ̀nyí bá iṣẹ́ nǹkan tí wọ́n bá ihun tá ń pè ní iṣẹ́ jẹ́ ni o gbogbo bó ṣe lè wò kí iṣẹ́ ó tóbi tó wallahi tallahi tí Ọlọ́run bá rí ìpayà rẹ̀ ń bẹ tí Ọlọ́run ò rí bẹ̀wò rẹ̀ ń bẹ tí ṣe bá tóbi gbogbo bó ṣe lè wò ó tóbi tó Ọlọ́run ní àtẹ́wọ́gbà rẹ̀ tó ń jẹ́ sí wípé ọ̀pọ̀lọpọ̀ sàárà tí a ṣe nínú àwẹ̀ yìí ó ti lè bàjẹ́. Wallahi ọ̀pọ̀lọpọ̀ sàárà bàjẹ́ ó ti bàjẹ́ ní apá ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ sàárà bàjẹ́ lábẹ́ àníyàn ó ti bẹ̀rẹ̀ àtúrẹ́ àníyàn tí a fi ṣe sàárà ọ̀hún. òun láti ṣe jù nínú àwẹ̀. sàárà ọ̀pọ̀pọ̀ ń ṣe sàárà ẹ̀rí wọ́n ń tẹ̀lé pé àwọn afẹ́sọ̀ pé káwọn ṣe sàárà ẹ̀rí ní wọ́n fi ṣe ṣùgbọ́n mọ́jẹ̀mú tó wà di sàárà náà ti ṣe wọ́n àtẹ̀lé àwọn mọ́jẹ̀mú. bí báwo bí àwọn mọ́jẹ̀mú gbogbo àwọn nǹkan tá a kà nílẹ̀ síwájú ní pé kí ni ó dáa tí àwọn bá fẹ́ sin nǹkan fọ́lọ́run ọba sàárà tá à ń ṣe ara ìjọsìn lòun náà ń bẹ̀ ẹ̀rí tó jẹ́ sí pé kí ni ó yẹ kí ìyẹn ó ṣe nítorí tọ́lọ́run ni ẹ̀rí gbogbo sí pé kí ni ẹlòmíì níbi tí òun náà ní bọ̀ ọ̀yàn nìkan o yóò sì mọ wá calculate àwọn ọ̀kan jọ̀kan lọ wọ yìí ń fẹ́ fún ẹ bọ́ sẹ́yìn ẹ̀rí ìwọ yìí ṣe kíkà bọ́ sí báyìí ẹ̀rí ẹlòmíì èpè ló ti fi wọ̀n fún àwọn ọmọ tí ń gba sàrá níbi tí wọ́n ti ń pín sàrá fún wọn ẹ̀rí gbogbo àwọn ìṣesí ìbá ìṣesí kan tó yẹ pé kò bá mú ẹ̀rí a máa ba sẹ́jẹ̀ tàbí kẹlòmíì tó gbé nǹkan wá fún yín gbogbo ará àdúgbò gbogbo ló ti mọ̀ pé à ń gbé nǹkan báyìí lọ fún lágbájá báyìí níbi ariwo tí wọ́n pa mọ̀dìdí kíníkan fún yìí mọ̀dìdí tọ̀hún fún yìí mọ̀dìdí eléyìí fún yìí mọ̀dìdí gbá fún yìí ẹ̀rí gbogbo àwọn eléyìí gbogbo mọ́ ṣe ń gbọ́ sí táwọn ará àdúgbò ń gbọ́ sí yẹn ṣe tí ń pariwo yẹn ṣe a máa ba ẹ̀san olóore iṣẹ́ tí a bá ń ṣe jẹ́ gbogbo bí ṣe bá ṣe wà tó bá pamọ́ fọ́lọ́run ọba tí wọ́n bá ṣe ń tutù tọ́ lọ́lọ́run tí ẹni tí ń wojú rẹ ọlọ́run ọba ṣe lọ́lọ́run a máa bò kún ṣẹ́ bẹ́ẹ̀ a máa fàlùbáríkà sí ẹ̀rí gbogbo bí ṣe bá ṣe ń pariwo léyìí tí ò síbẹ̀ ọlọ́run ọba ń bẹ̀ ara
ẹ̀rí Ọlọ́run ní àwọn kan tó ń bẹ tó yẹ sí pé ìrègùn pọ̀ nínú sàrà wọn. ṣe wọn ọ̀kan lẹ́tún mú ní bá wọn. tó já sí pé wọ́n á ṣe fúnni tán wọ́n á sì rọjò gbogbo tí wọ́n ṣe. dáadáa wà láyọ̀ náà. ṣé sàrà ní dá lọ́dọ̀ lọ́wọ́. ọmọ ti fẹsẹ̀ ara rẹ̀ dáṣẹ́ ọwọ́ ara rẹ̀ nù. wà láyọ̀ Ọlọ́run ó ti fẹsẹ̀ ara rẹ̀ dáṣẹ́ ọwọ́ ara rẹ̀ nù. ẹ̀rí torí Ọlọ́run ò ní bojú wo onírègùn. Ọlọ́run ọba lọba tí mo ń ṣèrègùn. ẹ̀rí òun ló lè ṣèrègùn lérí ẹrú rẹ̀ léyìn tó ṣe fẹ́rú rẹ̀. ẹ̀rí àwa la ń bọ̀ wọn àwa la àwọn àfáà yẹn kò sí nǹkan fẹ́ jẹ́ bàbá sí àwọn àfáà ò sí ẹ̀rí bẹ́ẹ̀ sì ni ihun táyì èmi mọ́ sọ fáwọn ẹni wa kan ní pé kí ni yóò bá sáfà nínú ọ̀rọ̀ olówó rẹ̀ débi tí ń lọ wallahi tallahi ismabilayi azawa alábàárò ẹlẹgbẹ́ alábàárò làfà ẹ̀rí ọgbọ́n tí ń bẹ nínú alábàárò ojú tẹni tó nẹ̀wò lọ ẹ̀rí iṣẹ́ owó ìyàn kì í dáṣẹ́ owó ṣe gbogbo sí olówó sì lè dé kó náwó láyé kò lè pé àágùn òun nìkan ló mú òun náwó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló contribute ń bẹ̀ Ọlọ́run kàn pé ìwọ ló bá tọ́jú ẹ̀rí bí ò sì lè wá dá iṣẹ́ owó ṣeun bẹ́ẹ̀ ni kò lè dáná ìyẹn kan yìí dáṣẹ́ owó ṣe ìyẹn kan sì dáná ìjọ tó bá ti dé tó bá pọ̀ òun dáná ó kàbùkù ẹ̀rí yóò kàbùkù kò lè dáwó náà ìmọ̀ kó ná síbi tọ́lọ́wọ́ bá fẹ́ àbí kó ná síbi tí inú ìdààmú ni wàhálà ẹ̀rí àmọ́ pé òun fẹ́ da òun nìkan lòun dáná ara kò lè dáwó ná ẹ̀rí oríire wa ní fún ẹni tó wá yájọ́ sí pé kí ni tó já sí pé ó da ìgbà tó ń rówó tiẹ̀ òun rí pé èyí tó kàn ní pé kí n fowó yìí fi mi àlìjẹ́ náà ni kí n ná fọ́lọ́wọ́n bàbá dẹ́dà tó dá mi eléyìí gangan ló ní làákàyè ẹ̀rí àmọ́ láì ní làákàyè èèyàn gbogbo bá ṣe ń kówó òun jọ ẹ̀rí yóò máa dúró pé òun ò ní na mi ò ní na ṣáwọn àbá mo fẹ́ náwó fún ìnínà tí mo yá sí mo fẹ́ náwó sí ìnínà ẹ̀rí ṣé tọ́lọ́run ni èmi ìgbà yín sí ń bẹ̀ ẹ̀rí òun bí aláwọ̀ àfá náà kí ní kan yẹn wọ́n yọ̀ mí báfà báyà yọ̀ ń bíyà wọ́n gan lára ó ti yàrá ń bíyà ẹ̀rí ó ti yàrá ń bíyà torí bí ò bá sí bí àfà ò bá sí ayé náà sí bí ẹ̀sìn ò bá sí ẹ̀yin náà sí bí ilé ìjọsìn ò bá sí wà dáadáa ẹ̀yin náà gbọ́dọ̀ wà dáadáa ajọ́ ń kí wọn mọ́ra sí ni ẹ sì mọ̀ pé nǹkan ló kàn máa sí tó yẹ ká ṣe ẹ sì ṣe ẹ máa rí pé ìmáàmù ni kó dé kó fẹnu báná ṣé bí ojú bí ìmọ̀mọ̀ bá tẹ̀ sọ ṣé bí kọjá lára kí náà rí pé kí ní ìbò ṣe wà yí báyìí ó kù díẹ̀ káàtó ó ní bèzó àtúnṣe ẹ sì yá sí ẹ rí bí ìmọ̀mọ̀ bá tó wá sọ ń gbà míì àfàìmọ̀ kí wọ́n sọ pé kí ni ẹ tún sọ àsọdùn ọ̀rọ̀ pé gbogbo ọ̀rọ̀ náà ni máa ń sọ ẹ rí gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí nǹkan tó yẹ kí á padà sí ìdí rẹ̀ ká tún ṣe ni Ọlọ́run ọba wa là ń sìn ọ́ ẹni tó tọ́ka sí ni à ń sìn ẹ̀rí ká má lè sin nǹkan mìíràn lẹ́yìn rẹ̀. a tún mọ padà wá ní ìgbà tí a bá sinmi díẹ̀ lẹ́yìn pé àkókò ilé yìí náà ó ti délẹ̀ báyìí náà kí Ọlọ́run ọba kó máa bẹ pẹ̀lú wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa Sunna. tó ọpẹ́ ní fọ́lọ́wọ́n ọba àgbà ọba títí lọ láéláé ètò wa tí à ń bá lọ nípa pé bóò ló ti yá ṣe lẹ́yìn ọdún òun náà ni àjọ ń jomi toro nípa rẹ̀ pẹ̀lú àwọn Ustaz Muhammad Bashir kí Ọlọ́run bá kí ó bá wa san wọ́n lẹ́san rẹ̀. èyí tí à ń bá lọ lẹ́ẹ̀kan ni wípé nínú ọdún kí ọdún gan tó dé ní oṣù Ramadan ń tá a ṣe jù náà ní sàárà tọ́pọ̀lọpọ̀ wa tí a yọ owó jáde tí a ná tí a fi sọ pé a fi ṣàánú àwọn aláìní a fi tọrọ ojú rẹ̀ Ọlọ́run. tó ọ̀pọ̀lọpọ̀ nínú sàárà yìí náà ni ó ti lè má jẹ́ gbígbà níwájú Ọlọ́run. nínú àwọn tó sì lè kó bá sàárà òun àwọn fáǹṣe ní àlàyé lọ fún wa. ǹjẹ́ ká tẹ̀síwájú nípa yìí o. sàárà àwọn tààlà ń ṣe fún gan ìgbà wo ló yẹ á máa ṣe ní àwẹ̀ nìkan ni
àbí ńgbà táwẹ̀ tán ní nísìn a gbọ́dọ̀ tún ṣe sàárà. ihun tá ń pè ní sàárà náà kò lásìkò ẹ̀rì kò nígbà kan tó jẹ́ sí pé kí ni à ń ṣe sàárà torí pé kí ni sàárà ohun tó tóbi nínú òṣùwọ̀n ni kódà nígbà tọ́lọ́run bá gbẹ̀mí lára àyàn ẹ̀rì tí ó bá di tọ́lọ́run bá fún òkú tí ó ti kú láàyè àti sọ̀rọ̀ ohun tí ó bá tọrọ dọ̀lọ́run bá ń gbé kí ni wọ́n fa àsọdàk ẹ̀rì ọlọ́run bá gbà mí láàyè kí ti ní tẹ̀síwájú níbi sàárà yìí bá tí mo ń ṣe ju báyìí lọ́wọ́ tí mo ń bẹ láyé o ẹ̀rì kódà ẹlòmíràn ẹni tí ò tí ì ṣe òun sọ pé ṣó léítà ní ìbásímọ̀ bẹ́lẹ́ ní tó jẹ́ sókè ni ó sì rí sàárà ṣe pípọ̀ ẹ̀rì sàárà ṣíṣe ọ̀rọ̀ yẹn ní fún mùsùlùmí eléyìí ẹ̀kọ́ ni ẹ̀rì kódà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣàyẹ̀ òye wa gbé nǹkan mẹ́ta ọmọ sẹ́kù fún òkú sadaqatun jariyah ẹ̀rì wa ilmun yuntafa'u bihi aw waladun salihun yad'u lahu ẹ̀rì àkọ́kọ́ nínú táwọn àwọn ìrọ̀pọ̀ ọkà ní ohun tí ó mọ̀ sẹ́kù fókù ẹ̀rì ń pè sadaqatun jariyah ẹ̀rì sàárà àti mọ́sàn àwọn afá ti ṣẹlẹ̀ ilé ìhun fún ọ̀pọ̀lọpọ̀ gbà so sàárà nínú ìsẹ̀mí mùsùlùmí ṣe ihun tí mùsùlùmí ò gbọdọ̀ fojú rí nìyẹn ni ẹ̀rí nǹkan kan jẹ́ ìsìlámù tí ò bá sí sàárà nù rẹ̀ nǹkan kan jẹ́ ìsìlámù tí ò bá sí sàárà nù rẹ̀ pàṣẹ ẹ̀sánṣì sàárà náà ni pé kí ni o kí a lè wà kìtàbù ni ká lè sí déédéé ká lè ní tawazun ká balance ẹ̀rí ká balance ẹ̀rí ká wà kìtàbù kí àwọn mùsùlùmí láàrin ara wọn sẹ́yẹ́ kó jẹ́ sí pé kí ni ó gbọ́n ńlá láfíà papọ̀ tí ò sí dààmú kankan náà ni esprit sàárà don sàárà wáyé láti pé kí ni láti wá corrige àwùjọ wa ní ibi tá bá kù sí torí kò possible ẹ̀rí ihun tí kò yé wa ní pé kí ni kò possible gbogbo ẹ̀kọ́ ló lè ṣiṣẹ́ kóró kójọ gbogbo ọkọ rẹ̀ náà ẹ̀rí gbogbo ẹ̀kọ́ ló lè ṣiṣẹ́ owó so àwọn kan mọ̀ ṣiṣẹ́ owó ọmọ náwó ẹ̀rí àwọn kan mọ̀ ṣiṣẹ́ pé kí ni àwọn ń kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ ẹ̀rí tó mọ̀ àmọ̀ ìdífí àwọn ọmọ fún yín àmọ̀ rí àwọn ọmọ fún yín àwọn kan mọ̀ síṣẹ́ ń gbé kí ni ó da àwọn kan sáwà nílé ayé ni ẹ̀rí àwọn òfẹ́ kọ́ à nílé kọ́ ma bákan náà lè ṣiṣẹ́ owó kówó bẹ̀rù ẹ̀rí mẹ́ àwọn àánú ayé wọ́n sì jẹ́ mùsùlùmí bẹ̀yìn náà àwọn mẹ́tọ̀ so báwo la ṣe ṣẹ̀mí gbogbo ayébẹ̀yìn láàrin àwọn akẹ́kọ̀ọ́ pé kí ni ó dáà ní mẹ̀mí lẹ́mì àwọn ọ̀dẹ̀ ogun wa àwọn tí orí nǹkan ṣe tẹ́ ìfi ní kú tẹ́lẹ̀ ní ẹni tí orí nǹkan ṣe títí tí mùsùlùmí ẹgbẹ́ ọ̀sẹ̀ òun náà ti mọ̀ rí yóò sì mọ rí jẹ yóò mọ rí mu ní ọ̀rọ̀ tí ò ní kú lébi ẹ̀rí àfáà ti mójútó àwọn ọmọ yìí tẹ́lẹ̀ pé kí ni àfáà náà kan ní ó ti wá tí ó máa sòwò níbi tá a ti lò ó kàn lónìí nísìn ẹlòmíràn pé àfáà pọ̀lọ́wọ́ ṣe ṣe nígbà tó wà bá lọ́wọ́ ṣe ṣe àsìkò onífẹ́ yí táìmù tó fẹ́ sọ pé kí wọ́n mójútó ọmọ tẹ́fi ránṣẹ́ sílé kí ó ṣẹ́fà ní òrè oko ní òrè ọ̀sà ní òrè ọ̀tún ní òrè òsì ní ó padà dé tó wá kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ni. tẹ́yìn náà bá kówó jọ tán kí rẹ́ẹ̀fì náà bó lẹ́sẹ̀ náà ta ló kọ́ yín. ta ló kọ́ yín. ẹ̀fẹ̀ ní káfíà tó náà tó wá wọ́ sí di ní àwọn afáàná káwọn náà lọ́wọ́ ṣe ṣe. ẹ̀rí so kò possible njẹ́ tó ti gbé ànábì Muhammad dé sallallahu alaihi wasallam pé mo jẹ́ ìránṣẹ́ fáyé njẹ́ ànábì ó ti dá gbóhun tí ń ṣe iṣẹ́ ó ti dá dúró ànábì kò rí dẹran mọ́ kò tún lọ dẹran mọ́ pé kí ni ó ti di ànábì ń pé agbèdédé lè yàn ṣe ń gbé mọ jíṣẹ́ ànábì ò dẹran mọ́ o ẹ̀rí àwọn tí ó mọ dẹran kan mọ dẹran ni pásítọ̀ kò possible gan kó wà sún sí láàrin gbogbo àwọn kan wọ̀nyẹn. gbàdá mi bá kárì tó lóun fẹ́ máa lọ sọ́jà àwọn sọ fún pé tó bá lọ ta ní ìbòjútó. báwo ni ìtòlẹ́ yìí ẹ̀rí Umar ibn al-Khattab ẹ̀rí ó raté rendezvous kan nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ Muhammad ó yẹ kí ni ó kó òun ló lọ́jọ́ yẹn lẹ́yìn tán dé tán sọ ihun táwọn bí Muhammad sọ níbi ìgbẹ̀yẹn sẹ́ ó ń dàdà pa ọ̀rọ̀ pé kí ni wọ́n lẹ́ ń pa ìgbà tí ó bá padà wá tí ó ní alhani anu asọ́fíkọ́tọ̀ rọ́bìhà àtàárà ẹ̀rẹ̀ owó gbómi lọ́wọ́ ní ìjẹ́ kí n ráyè láti pé kí ni kí wá síbi ìdánilẹ́kọ̀ọ́ eléyìí táwọn bí Muhammad sọ so ní pé kí ni o ní pé ibi tá lọ mí yẹn ní pé kí ni o tí àfa bá ti dẹni tó pé kí ni òun náà ló fẹ́ rí oko ló fẹ́ rí ọ̀sà ló fẹ́ rí ọ̀tún ló fẹ́ rí òsì àwùjọ wa yìí ó bà jẹ́ jù báyìí lọ torí àfa ni ó bá wa tún sí. òun láti ń tọwọ́ lásìkò yìí. nígbà tí tọwọ́ lásìkò yìí nù. wípé káwọn afáàdà káwọn náà wà ní lọ́jà káwọn náà wà ní. àfàìmọ̀ bá dé di iṣẹ́ òun gbogbo wọn lágbàá sẹ́yìn á ti gbà wájú fún wọn. lóòótọ́ ọ̀sáàzì bá àfàbà dìde ń gbogbo ẹsẹ̀ kọ̀mẹ́sì yóò jèrè káwọn lẹ́yìn tó jèrè. nítorí pé òótọ́ lòun fẹ́ mú dání ọ̀rọ̀ Ọlọ́run ló fẹ́ mú lọ rẹ̀ èyí táwọn sì ń ṣe yìí wọ́n láàyò náà báfẹ́ bá dé owó ṣòwò wọ́n láàyò náà jèrè káwọn lè jèrè ṣé wọ́n gbé àwọn èèyàn lè ṣe à ń ṣòwò a tún fi rìbá sí à ń fi rìbá sí gbogbo ẹ̀rọ àkójọ ẹ̀rí láti ń pè lówó láti mú gbégbé yorùbá ìbáyìí kì í ṣe owó rìbá ìta ń kó mọ owó wa kì í ṣe owó ta ló tẹ̀ fẹ́ pòlówó tẹ̀ nígbà pòlówó ṣe wọ́n láàyè Ọlọ́run Ọlọ́run kò wá sẹ́yìn lẹ́sàn-án Ọlọ́run kò dó tiwa ká padà sí ètò wa tá à ń bá lọ nípa pé
lẹ́yìn ọdún bó láti máa ṣe. Mo rò pé nígbà tá a bẹ̀rẹ̀ Ramadan gbogbo àlà ń pariwo wípé Ọlọ́run ọba sọ fún ọ́nà Al-Qur'ani kutiba alaykumus siyam kama kutiba alal lazina min qablikum la'allakum tattaquna. Bọ́yá ẹ̀yin náà ẹ̀dẹ̀ tí ó máa bẹ̀rù Ọlọ́run ń já sí wípé ká bẹ̀rù Ọlọ́run yẹn ló jẹ́ pàtàkì. Àwọn tí ń bẹ̀rù Ọlọ́run lẹ́yìn ọdún lẹ́yìn Ramadan bó ni wọ́n ń ṣe. Jazakumullahu khairan wallahi sọ́ọ́lọ́ wajih jiddan wallahi ọlọ́wọ́ fi sẹ́yìn lẹ́sàn lórí. Àmín. Wallahi tallahi àwọn kan bẹ́ẹ̀ tó ẹ̀ káríkà láàrin tí bá ń bẹ̀rù Ọlọ́run ọba ló tọ́ tó sì gbàwọ̀ yí gba ìpọ̀lú bẹ̀rù Ọlọ́run ọba ẹ̀rì àkọ́kọ́ nínú táwọn inú àlámọ̀rí àwọn níbẹ̀ yẹn pé bá yẹ sọ̀kalẹ̀ nínú Ramadan báyìí sẹ́ wọ́n máa ń pé Ramadan ló tàn wọ́n ṣùgbọ́n Ọlọ́run ọba tó ní ìpáyà rẹ̀ kò tàn wọ́n kò tí tàn ẹ̀rì ìwọ àwọn ẹni báyẹn wọ́n tún máa ní mọ̀ wá sọ̀rọ̀ níbi iṣẹ́ dáadáa ẹ̀rì wọ́n máa ní mọ̀ wá sọ̀rọ̀ níbi àwẹ̀ gbígbà ẹ̀rì láwọn ọjọ́ tí ọba gbà wọ́n bá ní ìgbàláyé rẹ̀ a máa ní mọ̀ wá sọ̀rọ̀ níbi ìhun kíkí wọn nípa níbi ìhun kíkí wọn ẹ̀rì gbogbo àwọn ètò ayé wọn tí ń ṣe ètò ìjọsìn wọ́n máa mójútó lẹ́yìn tí Ramadan lọ torí wọ́n pé kí ni o Ramadan ló lọ ọba tó ní Ramadan kò lọ́bi kankan ọba ọ̀hún làwọn sì ń sìn ẹ̀rì á mójútó eléyìí ẹ̀rì eléyìí ihun tó yẹ kó jẹ́ ìpìlẹ̀ lọ́dọ̀ wa ni ẹ̀rì bẹ́ẹ̀ sì ni Ọlọ́run bá ti máa wá san lẹ́san olóore Ọlọ́run sì tọ́jú ẹ̀san kalẹ̀ fún wọn tó gbé amẹ́ríkà lára wọn níbẹ̀ yẹn pé ẹni báyìí lóòótọ́ ó sì mójútó Ọlọ́run ọba ó sì pẹ́ Ọlọ́run ọba náà ó sì ń ṣiṣẹ́ náà bó ṣe yẹ bó ṣe tọ́ Ọlọ́run sì dẹ́láre Ọlọ́run sì dẹ́láre Ọlọ́run sì dẹ́láre ẹ̀rì òun ló fà àtàwọn dẹ́nìsì Ọlọ́run yàn mùmìnì nusatu mùmìnún ó ní qad aflaha al-mu'minun ẹ̀rì ó ka àwọn ìròyìn náà bí 11 tó fi ròyìn wọn a rí pé kí ni kò sí ìròyìn kan tọ́lọ́run dá sí ń bẹ̀ tó yọ́ pé kí ni ó dá inú Ramadan ni ẹ ti mọ̀ sí eléyìí o eléyìí ẹ mọ̀ sí inú Ramadan o ẹ̀rí a rí pé kí ni o alladhina fi salatihim khashi'un a ń bẹ̀wọ̀ Ọlọ́run bá ń pẹ́ Ọlọ́run bá inú Ramadan o kò sí inú Ramadan o ẹ̀rí khashi'un lillah ẹ̀rí ẹni lọ́gbìn muridun kí ni gẹ̀rì zakati fa'ilun ẹ̀rí zakare tó bá kan àwẹ̀ yóò yọ tí ò bá kan àwẹ̀ yóò yọ ẹ̀rí kò yẹ sí pé kí ni yóò dá sí inú àwọn nìkan méjì yẹn zaka o tó yẹ pé ó sì ní okòwò ọ̀nà tọ̀tọ̀ mẹ́wàá òmùyàn kò bẹ̀rẹ̀ nínú Ramadan tó yẹ pé kí ni ẹ̀yin Ramadan tó yẹ zaka rẹ̀ kò ní yọ o yóò nínú Ramadan èyí tó bá kángun sínú Ramadan rẹ̀ fẹ́ yọ ẹ̀rí gbogbo àwọn ẹsẹ̀ lórí ibà ìsáyìn pé Ọlọ́run ò dá kankan sí bẹ́ẹ̀ ní pé eléyìí á máa ṣe nínú Ramadan bó bá ti wá kónú Ramadan à ní ṣe mọ́ ẹ̀rí eléyìí abáwá rí àwọn òyìn báyìí lára àwọn èèyàn sẹ́ lẹ́yìn tó yẹ pé ó bá pa ọ̀hún fi yẹn pọ̀ ó bá pa wọ́n mọ́ nínú Ramadan àti lẹ́yìn Ramadan ẹ̀sẹ̀ àwọn pé kí ni mọ́mí nínú àkọ́ ẹ̀rí onígbàgbọ́ òdodo lélẹ̀ gidi ẹni tí ń bẹ̀ Ọlọ́run bá rẹ̀ lódodo lélẹ̀ ihun tá bùkátà sí ni ẹ̀rí Ọlọ́run bùkátà sí iṣẹ́ wa tó pọ̀ àmọ́ ń bùkátà sí pé kí ni ká ṣiṣẹ́ náà dáadáa kó má ẹ̀rí kó lè ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run wà lè kẹ́wọ́lá. Ọlọ́run kó bá a san ẹlẹ́san rẹ̀ nínú ẹ̀kọ́ tí gbogbo tá a kéénu hadisi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni wípé ahabul amali ila Allahi adwamu wípé èyí tá a bá ń ṣe ká mọ̀ dún mímọ́ gbogbo ọ̀gbà tó bóò ni iṣẹ́ wo ni mùsùlùmí fẹ́ mọ̀ dún mímọ́ àti mọ̀ pé náà rẹ̀ yóò mọ̀ gbà rẹ̀ dédédédé gbàtàwẹ̀ lọ́tàn yìí àwọn iṣẹ́ òla lè máa ṣe tí ó já sí wípé ìbádàwọ̀ òfin ní dúró. Jazakumullahu khairan ma Dr. ẹlọ́wọ́ àṣẹ ilé san olóore ẹ̀rí mùsùlùmí fún rẹ̀ láti lẹ̀ wá tẹ́lẹ̀ gbogbo ẹ̀ láti òkè rẹ̀ wálẹ̀ وما خلقت الجن والإنس إلا ليعبدون ẹ̀rí ìjọsìn lọ́lọ́run torí ẹ̀ dá wa ẹ̀rí ìjọsìn yìí sì ní ẹ̀rí gbogbo ìgbà yòówù tí mùsùlùmí bá ti ń bẹ láyé lẹ́lẹ́mìí ló yẹ kó máa bẹ nínú ìjọsìn ẹ̀rí kò dá Ramadana sí ní ìtòtọ́ àti lódodo ni pé Ramadana o ẹ̀rí opportunity tó wà overt nínú ẹ̀ fún wa sẹ́ kò sínú àwọn oṣù yòókù so kò sí bí ẹ̀ ṣe fẹ́ ya ẹni tó fẹ́ jẹ́ ìjọsìn tó tí ó wà lè sin Ọlọ́run ọba ẹ̀rí bí ó ṣe ń sin Ọlọ́run bá ní Ramadan ṣe impossible kò lè ṣe ẹ̀rí torí orin tọ́lọ́run fi ṣẹ̀ṣà oṣù Ramadan ọ̀tọ̀ ni ṣùgbọ́n tòun ti báyìí náà ó yẹ ká máa níyànjú nígbà kí ni o a gbọ́dọ̀ mọ́ ní muwasala lórí ihun tí ń ṣe a sì gbọ́dọ̀ mọ́ ní àdáwàmù lórí iṣẹ́ wa tí a ń ṣe nígbà kí ni o iṣẹ́ yìí ti ń bẹ lọ́wọ́ mi ó gbọ́dọ̀ ṣanṣẹ́ mọ́ mi lọ́wọ́ ẹ̀rí mi ń gbọ́dọ̀ ṣanṣẹ́ níbi iṣẹ́ yìí mo yẹ kí mo ní ìtẹ̀síwájú níbi iṣẹ́ náà ni pé kí Ramadan bá lọ àwọn Ramadan ọgbọ̀njọ́ lápapọ̀ náà ni ó lọ àwọn ẹ̀rẹ̀ méjì bí wa ń bẹ̀ táwọn gbà ẹ̀rí ìwọ́kàtí 5 kò lọ́bi kankan mọ́sálásí ò lọ́bi kankan tó yẹ sí kí ni ó yẹ ká mọ́ wá máa sí
ṣùgbọ́n lè lásàbí ṣẹ́díd ẹ̀yìn fi tó yá àwọ̀ yìí wá sí ń lọ lórí ẹ̀ lójúmọ́ ṣùgbọ́n kò sẹ́nìkan tó gbọ́yé ìjọ́ nípa ti ṣọdún báyìí ìjọ́ àṣùbá ọjọ́ ọdún gangan báyìí ti mọ̀ pé kí ni o máa sí ẹ̀rí máa sí ti gba kú nítorí pé kí ni o wàláhì sáfúdẹ̀ ní tó bọ̀ wáyé ẹnu Ramadan tí ó fi di pé Ramadan lọ sópin àárọ̀ ọjọ́ ọdún báyìí ẹ̀ ní sáfún bẹ́ẹ̀ mọ̀ wàláhì ó jẹ́ sí pé kí ni o Ramadan là ń jọ́sìn fún àwọn èèyàn wá sẹ́ àṣetá àti kọrin ara wa kódà ní Ramadan ẹ̀ gbéjí mọ́ okùn ni máa sí ó yà bí Ramadan bá ti lọ báyìí ẹ̀ mọ̀ ṣe kan ayé pèrè alájà àmọ́rí máa sí lónìí alájà ẹ̀ wà ṣé kò sí nǹkan kan ẹ̀rí ó jẹ́ sí pé kí ni o bá ṣe ń lò ní ẹ̀ ìwọ̀n olóbi kankan Ramadan ló lọ wàláhì Ọlọ́run bákan náà gbogbo àwọn jẹ́ ní ti ṣe iṣẹ́ olóore kò lọ́bi kankan ìsàrà mẹ́nu bàtà ìsàrà kò lọ́bi kankan ìsàrà wà lẹ̀ lẹ̀kùn ẹ̀ sílẹ̀ ní gbogbo gbà ní zaka lẹ̀kùn ẹ̀ sílẹ̀ ní ẹ̀rí ìhun kíkí lẹ̀kùn ẹ̀ sílẹ̀ ní àwọn ènìyàn díṣe di lẹ̀kùn ẹ̀ sílẹ̀ ní ẹ̀rí abẹ̀wọ̀ Ọlọ́run ọba yìí lẹ̀kùn ẹ̀ sílẹ̀ ní ẹ̀rí kò ń jẹ́ sí pé kí ni inú àwọn ẹnìkan náà máa bẹ̀wọ̀ Ọlọ́run tó jẹ́ sí pé kí ni ohun tọ́lọ́run bá ṣe léèwọ̀ inú àwọn ẹnìkan náà máa páyà rẹ̀ ń gbé ìfẹ́ súnmọ́ àwọn dẹ́rọ̀ bá ti wá sí báyìí iṣẹ́ ìpàdà sí di iṣẹ́ àwọn àbàjẹ́ yìí tọ́lọ́run bá ṣe léèwọ̀ inú àwọn ẹ̀dẹ́sẹ̀ arúmáké àtún ọtí àmú kíní kan mọ́ ṣùgbọ́n báwọn ṣe ń lọ nísìn á ti padà sínú ọtí jẹ́ sí pé kí ni ó yẹ sí pé àbẹ̀wọ̀ Ọlọ́run ọba wà torí Ọlọ́run ọba tó wà pẹ̀lú àrùn Ramadan náà òun náà ló tún wà lẹ́yìn àwẹ̀ yìí báyìí tá a bá fọtílẹ̀ tá a sì nẹ́ẹ̀mí pé afọtílẹ̀ tó ti Ọlọ́run ọba nínú Ramadan náà ń pè ní mutí àìmọ́ mutí nínú Ramadan náà yẹn sẹ́ òfin tí ò mú mi mutí nínú Ramadan náà òfin ọ̀hún túbọ̀ mọ́ ṣiṣẹ́ lẹ́yìn tí Ramadan náà sì mọ́ pé ìgbọ́rọ̀ mutí Ọlọ́run sí léwọ̀. Ọlọ́run ọba sẹ́yìn lẹ́sàn rẹ̀ tó ń tí a mọ̀ nínú àwùjọ wa mùsùlùmí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tí wọ́n ń gbìyànjú ẹ̀sìn náà o àmọ́ wọ́n ti sábà kán mọ́ gbèsè tí a sì pé kò sí bó ti lè gbìyànjú náà lọ títí yóò tuntun fi ìtọ́lọ́hún kọ̀ yìí fi kún náà ní oṣù Ramadan tá a sì mọ̀ wípé Ànábì Muhammad sallallahu alaihi wa sallam àti gbọ́nù hadisi wípé Jibril ní kí kó ṣe àmì pé kó ṣe àmì ẹni tí Ramadan náà bá bá tí ò bá rán fọwọ́jì tí tí ẹ di ó ṣègbè ọlọ́mọdé ọwọ́ ṣègbè ǹjẹ́ mùsùlùmí ní tó lè ṣe fáwa tí ìjọsìn wa kù díẹ̀ káàtó nínú oṣù Ramadan ìjọpọ̀ wà tá a lè dá sí lẹ́yìn Ramadan tí ó fi já sí wípé gbogbo àwọn àṣìṣe tá a ṣe Ọlọ́run ó yà fi wá àbí pé bàtà àti ṣìṣe ní Ramadan mi ó sì ti tán lọ. Ọlọ́run ọba dẹ́dà ọjọ́ yìí wọ́n ní nabbi ibadi anni anal ghafurur rahim wa anna adhabi huwal adhabil alim. Ọlọ́run ọba dẹ́dà inú Islam nìkan láti rí àìní inú ẹ̀sìn yóò kù láyé láwọn tán pè lẹ́sìn yóò torí kò sẹ́sìn kan lẹ́yìn Islam nìkan lẹ́sìn ẹ̀rí gbogbo yóò táwọn èèyàn dáadáa pé rẹ̀ pé ẹ̀sìn ní ṣe ẹ̀ ní bánú rẹ̀ ẹ̀rí Islam nìkan ó lè lẹ́yìn òun pé kí ni o kí yẹn ọba Ọlọ́run ọba lọ́ba alámójúkò lọ́ba aláforíjì ẹ̀rí lọ́ba tó tóra ní padà níbi gbogbo yóò tí wọ́n lè kù sí ẹ̀rí kò sì sí bí ẹ̀sìn fẹ́ ṣe ìyẹn ò lè rìn kéré mọ́mì ẹ̀rí a lè rìn kéré mọ́mì láyé ẹ̀rí a mọ̀ rìn eré mọ́mì náà ní pé kí ni o kùdìẹ̀ yóò mọ̀ wá ní ọ̀rọ̀ wa ẹ̀rí ìjẹ́yàn ní jẹ́ báyẹn ẹ̀rí ṣùgbọ́n gbogbo bó ṣe lè wá kùdìẹ̀ tó láfi pé Ọlọ́run bá nídìí ẹni tó jẹ́ sí pé kí ni ó mọ́ ronú pìwàdà ẹ̀rí gbogbo ohun tó lè mọ̀ wà nínú ọ̀rọ̀ ẹ̀dá gbogbo àlámọ̀rí ọmọ ádámà gbogbo ṣe lè wó rí gbogbo ṣe lè wó lé tó ẹ̀rí gbogbo ìwà àbàjẹ́ tó lè wò pé kí ni ó wà lọ́dọ̀ tó ń pé kí ni ó tóbi ohun lè kò sọ́nà àbáyọ ń bẹ̀ Ọlọ́run bá tó láti gbé kò ẹ̀rí ní pé gbogbo Ramadan àti àṣe a lè ṣe kó mọ́ kù díẹ̀ káàtó síbi kan yóò kù díẹ̀ káàtó kódà yóò kù púpọ̀ káàtó níbòmíì ẹ̀rí àmọ́ Ọlọ́run bá wa ó ti ṣe wá ń lérí pé kí ni gbogbo iṣẹ́ wa àníṣe gbogbo nǹkan yòówù tí ọmọ Ádámù bá ṣe kò séyìí tí ò ní lẹ́sẹ̀ kò séyìí tí Ọlọ́run bá mi ò lè foríjì ẹ̀rí lẹ́yìn tó bá wọn rọgún fọlọ́run bá nìkan lóko tí ó bá ti sọ orogún ní ọ̀rọ̀ wa tá a pọ̀ Ọlọ́run bá ní méjì tá a wárí fún nǹkan mìíràn lẹ́yìn Ọlọ́run ọba tá a náde ọkàn ibì kan gbogbo bó ṣe lè wó mọ pé nǹkan mi tún lè bí àbùkátà wà lẹ́yìn Ọlọ́run wá fi gbogbo léyìí báyìí àwọn afẹ́lẹ́ fọpọ́ Ọlọ́run ọba dẹ́dà tó yẹ sí pé kí ni wọ́n wá ní nínú ẹ̀sẹ̀ pínísí gẹ́gẹ́ bí ìjẹ́ èèyàn Ọlọ́run bá yóò nàmójú kó wa ẹ̀rí
eléyìí àdéhùn ní àtọ̀dọ̀ Ọlọ́run ọba wa yaghfiru ma duna dhalika liman yasha ẹ̀rí gbogbo yòówù bí yóò wà lè kù sí tó bá ti kó ní pé àwòrán ogun fọ́lọ́run ọba o ààrẹ Ọlọ́run ọba mi ọba àlékè ọlá ẹláforíjì. ǹjẹ́ àkíyèsí tí ẹ̀ ń pe gbogbo àwa tí aláwọn kùdíẹ̀ káàtó nínú àwẹ̀ ní pé ká lọ dún mímọ́ istighfar. Wallahi. bọ́ọ̀ ló fẹ́ wá ṣe istighfar náà gbà bọ́ọ̀ ló fẹ́ túbá náà gbà tí ó fi lè já sí wípé gbogbo àṣìṣe Ọlọ́run yóò yáfẹ́. Allah wallahi ẹ má jẹ́ kí ahọ́n wa lam yazal lisanaka ratiban li dhikrillah ẹ̀rí ẹ má ṣe astaghfirullah la ilaha illallah allahu akbar ní gbogbo rẹ̀ kórè ní gbogbo àsìkò tí Ọlọ́run bá ti pé kí àyè ó yọ káyè ó mọ̀ yọ kátà mọ̀ dúnmọ́ istighfar pọ̀n ẹ̀rí kódà á mọ̀ ránú pọ̀lọpọ̀lọpọ̀ Umar bin Khattab ní máa ń pé gbólóhùn yìí báyìí pé kí ni ó ní law anna sa'iqa nazalat min as-sama' ma asabat bayta mustaghfir ẹ̀rí bí èjì bá ń wọ̀ pọ̀ látẹ́gùn tó le ẹ̀rí tí fúdùrú jáde ẹ̀rí tí bá wọ́n ń kan gbogbo lé tí ń tún wọn ká tí ń da gbogbo léwu tí ń yọ wọ́n ní irúfù lọ Umar bin Khattab ní pé radiyallahu anhu ní kò ní kan lé ẹni tí ń ṣe astaghfirullah kò ní kan lé rẹ̀ ní pé àlàáfíà nílé rẹ̀ ọmọ wà ẹgbọ́ Imam Ibn Qayyim níbò mìíràn rahimahullah ó ní jẹ́wọ̀n pé níbi ayé àyíbá Ọlọ́run pé wa man yattaqillaha yaj'al lahu makhraja ó ní gbogbo ẹni yóò tó bá Ọlọ́run bá dáadáa pé gbogbo ẹni yóò tó bá pẹ́ ọ̀wọ́n Ọlọ́run bá wọn ó ṣe kí ni o ọ̀nà àbáyọ mọ̀ wà fún Imam Ibn Qayyim ó fẹ́ ṣe tahlil àyà yẹn ó ní ìjà àmọ̀ pé táwa pé lápòjú rẹ̀ ń gbé sánmà táwọn olókè yìí ẹ mọ̀ pé kò sí àjàní lókè tí ò sí ohun tó mú dání kẹwàá pé sánmà òun ó rí bọ́ ó jábọ́ ó bẹ̀rẹ̀ jábọ́ Ọlọ́run rẹ̀ pé ó jábọ́ ẹ̀rí ká pé sánmà òun Ọlọ́run wá pé kó jábọ́ ṣe lọ pé tó bá jábọ́ sánmà mọ̀ tóbi jù lọ ẹ̀rí tó bá jábọ́ sí ilẹ̀ sẹ́ gbogbo ohun tí ń bẹ̀rẹ̀ ilẹ̀ yẹ́yẹ́ ló parun Imam Ibn Qayyim jẹ́ oyé wa pé gbogbo nǹkan máa ń pa òun lẹ́yìn tí sánmà jábọ́ sórí ilẹ̀ àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé kí ni àwọn eléyìí ń là àwọn tí ó là ní pé kí ni wa man yattaqillaha yaj'al lahu makhraja ẹ̀rì so wà bá ti wà ń bẹ̀ àmọ́ ọ̀nà àbáyọ mùsùlùmí ò gbọ́dọ̀ ní ohun tí ó jẹ́ obstacle fún nílé ayé gbogbo obstacle ṣe tó bá kan mùsùlùmí ṣe yóò yà lọ́nà ni torí pé kí ni nǹkan bẹ pẹ̀lú rẹ̀ ní ohun tí ò sí lára ohun tí ó bá jẹ́ obstacle fún mùsùlùmí àìdó alẹ́rẹ́ pẹ̀lú Ọlọ́run bá ló jẹ́ ká mọ́ ní pùlẹ́mù àìjẹ́bà ẹ̀ṣẹ́ ọ̀nà àbẹ́yẹ wọn fún gbogbo ohun tí ń sí jẹ́ èso ayé ń yán ó wà ọ̀dọ̀ Ọlọ́run bá wọ́n ti lálẹ̀ fún wa kákàmọ́ tẹ̀lé ní àti mọ́gá láfíà ẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́ mọ́gá láfíà lò Ọlọ́run dà wọn mùsùlùmí lẹ́yìnlẹ́dẹ̀ wa bẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́ mọ́gá láfíà lò Ọlọ́run dààmú wa ń bẹ̀ lẹ́yìn orílẹ̀-èdè wa gbogbo yóò bá ń rìn sí Ọlọ́run jẹ́ mọ́gá láfíà lò Ọlọ́run jẹ́ kan sí Ọlọ́run bá. sọ́ọ̀sì Ọlọ́run kó bá sán lẹ́sàn rẹ̀ Ọlọ́run kó gbàdúrà yín kó so gbàdúrà tiwọn náà à ń fẹ́ kí ẹ pe àwọn ọmọ ìyá wa púpọ̀ ṣàkíyèsí nípa pé wọ́n parí Ramadan wọ́n ti wà nílé ọtí báyìí kódà níjọ́ ọdún gangan àwọn ni wọ́n ń rà àwọn ni wọ́n ń náwó ni wọ́n ń ṣe wà ni wọ́n ń ṣàwọ̀ ẹ̀sìn tí wọ́n ṣe wá lọ irú ipò lẹ̀sìn yẹn wà pẹ̀lú iṣẹ́ tí wọ́n lọ ṣe. دكتور جزاكم الله خيرا والله جزاكم الله خيرا والله بارك الله فيكم والله ṣẹ̀ríà ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́yìn ọ̀rọ̀ kan tó jẹ́ síbẹ̀ ní gbogbo mùsùlùmí láyé láìdẹ́nìkan sẹ́ a máa kọ́ ní ominú ẹ̀rí a máa kọ́ ní lóminú nítorí pé kí ni o ẹ̀sìn yìí báyìí tá à ń bẹ́ ń dirẹ̀ yìí àwọn nìkan kọ́ ni mùsùlùmí o ẹ̀rí gbogbo ayé ní ṣe ìsìlámù kódà ibi tá à ní ò pé ìsìlámù ti dé bẹ́ẹ̀ ó ti tayọ bẹ̀ láyé ẹ̀rí ṣé wá ń tẹ́ àspẹ́hùn tẹ́ gbíjáde yìí báyìí ń sẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sẹ́ àwùjọ wa lámọ́rí jù láwùjọ àwọn Beninua láwùjọ àwọn kárọ̀jì rẹ̀ ilé ń pọ̀ sí jù ẹ̀rí kódà nílùú Congo ń tò sí mbẹ̀ àwọn kan mọ̀ pé je veux l'islam là àwọn kùnrin ní mọ́tò rẹ̀ o je veux l'islam là l'islam de Beninua yọ́ mi islam àwọn Beninua yọ́ mi kí ni àwọn Beninua tó ní islam wọn lọ́tọ̀ yọ́ mi islam tó faragbá ọtí tó faragbá sínà
ìsìlámù bẹ̀rìnúà àtúkún ìsìlámù bí wọ́n ṣe ń sọ láyé ìgbà kan láyé tẹ́lẹ̀ àwọn òyìnbó náà ti sọ sínú ìwé wípé ìsìlámù bẹ̀rìnúà tó yẹ pé ẹ bá débẹ̀ wọ́n ń ṣe kí wọ́n ń ṣe ìsìlámù wọ́n ṣe òòṣà òun làwọn tó ìgbó tó kọ̀wé ìgbé náà nígbà náà nígbà ìsìlámù àgbẹ̀rẹ̀ tí wọ́n ti kọ́ síbẹ̀ wípé bá a ṣe ń ṣe nù. ìsìlámù wọ́n lè kílé wọ́n tó àkókò ní láwọn tí pàtàkì ti bẹ̀rẹ̀ wọ́n ti tún kọ́ lọ yóò dí ó jẹ́ pé ọba tó bẹ̀rẹ̀ náà ọdún ìsìlámù ọ̀tọ̀ mọ́ ìsìlámù ni wọ́n ti tọ́ mọ́. ìsìlámù wọn sẹ́ ó gbọ́ tí láàyè ni ó gbà sílẹ̀ láàyè ó gbà kíní kan ó gbóhùn níjẹ́ àbàjẹ́ ló gbà láàyè ẹ̀rí tí ò wá farajọ tàwọn yòókù láwọn yòókù tí wọ́n ń wò ẹ̀bádé kọ́kù ní ẹ̀rí mo ìtà ní ẹ̀ ẹ̀rí ní ìṣèrí ẹ̀ ẹ̀rí mo kìnnà bẹ́ẹ̀ gbogbo àwọn yòókù àwọn ọmọ nǹkan tó kàn ọ́ wọn. pàrámọ́ ìsìlámù ti wá. ìsìlámù bèrè ẹ̀sẹ̀ òun ni mo mu tí mo ṣe gbogbo ẹni mo ṣe gbogbo wọn wà jẹ́ ìyá yìí ẹ̀rí bẹ́ẹ̀ sì ni dínúna dínú wahid ẹ̀rí ẹ̀sìn kan bọ́lọ́hún ṣe gbé bó ṣe yàn fáwọn abẹ́rẹ́ yàn fáwọn yòókù náà àwọn tó wọ́n pa òfin ẹ̀sìn wọn pa mọ́ wọ́n ń ṣe bó ṣe tọ́ wọ́n ń ṣe bó ṣe yẹ àwọn tiwa àwọn ń ṣe bó ṣe wà wá ẹ̀rí ọlọ́mọ fi bá ìsìlámù jẹ́ ọlọ́mọ fi bá ìsìlámù jẹ́ ẹ̀rí ọlọ́mọ fi bá ìsìlámù jẹ́ lẹ́mísìlẹ̀ hàdà wàláhì yazubul qalbu min kamad wàláhì ọ̀rọ̀ tẹ́sán ọ̀rọ̀ tí ó mọ̀ dá a máa dẹ́kun pààyàn ni wàláhì ọlọ́run a máa dá ọgbẹ́ sí yẹn nínú. àpèjú ètò mú wọn ní sí pé ìsìlámù Benin ìsìlámù Benin náà wọ́n sọ lódìdí náà sọ lódìdí wàláhì ọlọ́run ibi tá a bá mo wà lórí àjò ní ìlú Ghana ń bẹ̀ẹ́ ni mo pàdé ọmọ Guinea wàláhì bàtà security tẹ́ àṣekọ̀ ọ ní mo ti wá mo ní Benin ọ ní Benin kan jọ mi gbé ilé jẹ́ Benin lọ́wọ́ ta bàdàlá ilé jẹ́ Benin lọ́wọ́ ilé jẹ́ Benin ọkọ̀ mọ́ ọ ní gbogbo ọjọ́ ayọ̀ tòun tó fi débi tó ń dé láyé ìgbà ìṣẹ́ Benin ìlú Benin ẹ̀sẹ̀ ìlú kèfèrí ìlú ọ̀ṣẹ̀bọ ìlú kiri kan ni dọ́n kò sí mùsùlùmí kan bẹ́ẹ̀ dípò bẹ̀rẹ̀ pé ìyàn àrí mùsùlùmí tó lókè ara ọ̀rọ̀ lè jẹ́ Benin náà. ọ̀nà ṣàṣejù. ẹ̀rí ọ̀rọ̀ lè jẹ́ wọ́n á rí Benin náà rí Benin náà rí mi ò ọ̀dà ẹ̀rí ìrìn nínú mi ibi tí wọ́n bí mi náà ni ẹ̀rí ní pé àwọn Benin náà sẹ́ ẹ̀dá pé a máa ń mú ẹ̀sìn wa ní yẹpẹrẹ à ń yẹ̀yẹ́ ẹ̀sìn wa ẹ̀rí bẹ́ẹ̀ sì ni bàbá ṣe gbé ẹ̀sìn wa bàbá ṣe pàtàkì rẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹni tí ì ṣe ẹ̀sìn òun bẹ́ẹ̀ náà ṣe bàbá pàtàkì rẹ̀ abá mú ní ẹbá kóyọ́ kéré ẹ̀sìn wa ẹ̀rí bẹ́ẹ̀ bí àwọn ẹni tí ì ṣe mùsùlùmí náà ọ̀nà ọmọ kóyọ́ kéré ẹ̀sìn náà ni ẹ̀rí so ìmọ̀ kóyọ́ kéré ẹ̀sìn rẹ̀ ni pé kí ni ìmọ̀ gbà fún òfin tí ń bẹnu ẹ̀sìn wọn òfin ẹ̀sìn wa ò fàyè gba ká mutí òfin ẹ̀sìn wa kò fàyè gbà ká ṣe sìná òfin ẹ̀sìn wa kò fàyè gbà ká balẹ̀ jẹ́ òfin ẹ̀sìn wa kò fàyè gbà gbogbo ohun tẹ́sìn wa ò fàyè gbà ń aláti jìnnà sí ni oníjẹ́ sí pé kí ni mo respecte ẹ̀sìn náà mo respecte doctrine mi ẹ̀rí ìwà respecte doctrine yẹn ṣe bí ó mọ̀ mú ẹni tí ì ṣe mùsùlùmí pé àwọn eléyìí wọ́n máa ń rí ẹ̀sìn wọn o àdájọ́ wọ́ ẹ̀sìn tí ẹ̀ mọ̀ ń ṣe lélẹ́yìí èmi náà ń bá wọn ṣe ẹ̀rí ṣùgbọ́n kó jẹ́ sí pé kí ni ká máa rìn lọ́tọ̀ kẹ́sì wọ́n rìn lọ́tọ̀ gbogbo eléyìí kò kì í ṣe ohun tá a bá ẹ̀rí kì í ṣe ohun tá a bá a fi dédé àkókò yìí a fi rọ wa ní afọlọ́wọ́ bàbá lẹ́dà a fi bẹ̀rẹ̀ wa pé ẹ dákun tó lọ́wọ́ àti bọ́kọ̀nù ramadana ramadana ti wá lọ ṣùgbọ́n ìjọsìn ò lọ ẹ dákun ẹjá paramọ́ ẹjá bẹ̀rù ọlọ́wọ́ ọba òun ọba tí ń rí wa níbi tí àwa gan lára àti ríra wa torí bí ìyẹn bá kó síbi tí ó kó sí nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ nínú òkùnkùn biribiri wàláhì kò lè ríra rẹ̀ àmọ́ ọlọ́wọ́ ọba mi ọba lẹ́dà yóò rí níbi tó wà ẹ̀rí ká bẹ̀rù ọlọ́wọ́ ọba òun tí ń rí wa níbi tá àti lè rí ẹ̀rí tó sì mú ní tẹ́wà tó yẹ́ sí kí ni òun náà níwájú wa òun náà lẹ́yìn wa òun náà àkọ́kọ́ wa òun náà nìkẹyìn wa kábẹ̀wọ̀ Ọlọ́run ọba òkun wàláhì gbogbo bí yóò tí ẹmọ tí fẹ́ wù wá yẹ torí kò ní sẹ́rẹ́ ọkàn wa ló ní àárẹ̀ ẹ̀rí bọ́kàn bá ní àárẹ̀ níṣẹ́ wàláhì ohun tí ń ṣe ẹ̀sẹ̀ gbogbo láàkóyè pé pín sí àní lè ṣe ọkàn ló ní àárẹ̀ ẹ̀rí àwápọ̀ ọkàn ó ní àárẹ̀ náà ni ẹ̀rí ṣùgbọ́n ká jẹ́ kí ọkàn wa kó ní àárẹ̀ ẹ̀ṣẹ̀ ká gbáláyè pé àti lè sun ayé àárẹ̀ gbogbo ìyàwó àbá ti súnmọ́ ohun tí ń ṣe ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ká mọ̀ pé ra wa ṣàkíyèsí ń gbé ṣàkíyèsí o máa bá mi bíbí nìkan tó kí mo fẹ́ wí ọlọ́run kó wá san ilẹ̀ sàn rí bá bá tẹ̀ sọ́ kò lè tán
torí pé ìlú wa àti ìsìláàmù bẹ̀ iṣẹ́ pọ̀ nílẹ̀ ló ṣẹ́kù lọ́wọ́ àwọn àfáà gidi tá láti ṣe ọlọ́run ibi tá a bá dé ọlọ́run já lè máa tẹ̀síwájú Sunna TV ó ń gbìyànjú tiẹ̀ ọlọ́run ọba kó sì máa ṣàtìlẹ́yìn fẹ́ ní kọ̀ọ̀kan wa ǹjẹ́ ẹ bá wa kí àwọn ará lè kí a fi dìbò rẹ̀ fún wọn. kò sí ohun tí a sọ pé a dúpẹ́ fọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ọba tí ó pé kí a rí léyìí náà yọrí sí dáadáa ọlọ́run sì lè ní àsìmọ̀ fún wa ọlọ́run jẹ́ ẹni náà sì pé ká náà ṣe ìjìnà lórí dáadáa ọlọ́run àtúbọ̀tán dáadáa sọ̀kalẹ̀ dáadáa ọlọ́run àti fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run àwùjọ wa kò pípọ̀ ká tó ọlọ́run kó bá wa táwùjọ ọ̀hún sí ìlú orílẹ̀-èdè wa Benin à nílùú mìíràn ọlọ́run wọn ṣàfihàn aláyàbalẹ̀ ń bẹ̀ láìpínlẹ̀ ọgbọ́n àgbàlagbà nínú náà ọlọ́run bá mójútó wọn mọ wọn láṣẹ ẹ̀bẹ̀ ọlọ́run mọ́ kó mọ́dé tó mọ́ wọn lọ́wọ́ láìpínlẹ̀ ọlọ́run ọba Sunna TV kò ní bàjẹ́ o ọlọ́run eléyìí afẹ́fẹ́ kan ní tó yásùn pé ń gbé ìsìlámù ga ń polongo ìsìlámù àníwárí nǹkan míì sí ilé bíbá ti ṣe ti ìsìlámù bí ti ráyéráyé ọláìpínlẹ̀ ọlọ́run ọba àwọn dókítọ̀rù ọlọ́run bá mójútó yín o ọlọ́run ní fi yín lẹ̀ ọláìpínlẹ̀ ọlọ́run jazakumullahu khairan Allah kataballahu ajrakum gbogbo ilé òkú tá ti ń gbọ́ra wa ọlọ́run ẹ̀san olórí bíbẹ̀ yẹn ọlọ́run òní fi dúwẹ́ ní kọ̀ọ̀kan wa ọláìpínlẹ̀ ọlọ́run ọlájẹ́ kan ìṣọ̀rẹ́ àníwáṣẹ́ lẹ́yìn ní àṣemá àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ la hawla wala quwwata illa billahi al-azim. subhanaka Allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahi alhamd, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahi